wá tí ìyá fẹ́ sọ fún yín kẹ́gbọ́ wípé 2 and 8 2 and 8 ẹ̀sọ́ mi ò gbọ́ 2 and 8 28 lápapọ̀ 2 2 mọ́tò wo lórí fàtìbọ̀ yìí 2 and 8 ẹjọ́ èmi lọ lórí wọn kí ló ṣẹlẹ̀ ẹjọ́ don't be panic kí ló ṣẹlẹ̀ inú bó kò lè gbà mí ẹjọ́ yẹ ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀yin. Yeye said, why are you disturbing the peace of the whole community with ladies? I'm not disturbing the whole community. You know, we are trying to create content for my movie. My movie will be on Prime Video from 28th of this month. 28, 2 and 8. 2 and 8. That is why we are dancing. But, Ejo, I know this kaka. Ejo, Momo Kebe yi. Momo Kebe yi, Momo di yi. Dickness, ìyá Dóyin. Àṣírí ti tú, ẹ jẹ́ kó máa lọ. Kọ́ńtẹ́ǹtì, ìyá Dóyin. Ìyàwó mi jí mi gbé. Wọ́n má wà lómi o, Prime Video ni kò máa gbé o, látọ̀dún 28 lọ. Dickness láká, ó lè jẹ́ ẹ̀dẹ̀ láká gbé. Aya mi jí mi gbé.